ga Lawal àwọn èèyàn fẹ́ mọ̀ yín délé ẹ bá ní sọ díẹ̀ nípa ìtàn ìgbésí ayé yín. Wákàtí mi láwọn fi sọ yín. àjọ wà ń bí tí ó fi dàgọ́ 3 ni. Irọ́. àbí. Gbóyèga Lawal lórúkọ mi. Mikael Adégbóyèga Lawal tí àwọn bàbá wa ń jọun tí a máa pè ní Mukaila. A bí mi sí ìlú Ìbàdàn ní agboolé ńlá kan tí wọ́n ń pè ní Jagun Kwẹ́kẹ́ Ayéládé lókèrèfín l'Ìbàdàn. Ààfin Ìrèfín ilé olóró àjọ pààlà pẹ̀lú ilé Jagun pẹ̀lú akéréké àti ilé Ògùn Gàngàn l'Ìbàdàn níbi ọdún mélòó kan sẹ́yìn kọ́lọ́wọ́n ló rẹ̀ mí wá. àwọn aláyé after 70 báwa bá pè àwọn aláyé 70 tó 70 la wá. Mo lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ CAC primary school ẹ̀kúlé bàbá mi ń bẹ̀ náà ní ilé ìwé yẹn wà tí èéfín igi ìdáná tí máa fi sí wa mú ṣùgbọ́n tí èéfín igi ìdáná yẹn tún dàbí ìsọ̀yè nínú àgọ́ ara sáà bọ́ ìkókó lo igi mọ́ láti dáná nísìnyí oògùn dẹ̀ ní igi ìdáná oníṣẹ́ tí ń ṣe nínú èédú gan kọ́ oníṣẹ́ tí ń ṣe nínú tá à ń ṣe. Mo kúrò ń bẹ̀ yẹn níbi ní 1968 mo tẹ́tà tó pọ̀ bọ́ sí ICC secondary modern school ní Oríta nílẹ̀ Ìbàdàn. Àwọn ń bẹ̀ yẹn àfẹ́lẹ́ àṣekàn kódà jẹ́sínà private níbi àtòkò nígbà tá a kó ń bẹ̀ wọn ó yẹ ká tún tẹ̀síwájú. Mo jẹ́ ìpàlẹ̀ ọmọdé ẹ̀ mo máa ń tẹ̀lé àwọn alásàlátù àwọn ní gbogbo ọdún ànábì mọ́mọ́ tó máa ń ṣe lọ́dọọdún. mo máa ń tẹ̀lé wọn tí mo máa ń fi igi alásàlátù fi igi fún wájò fi igi fún wájò ìyẹ́rú ẹ̀ kì í mú káìlà fi igi fún wájò kì igi má ṣe bọ́ kì igi má ṣe bọ́ ìyẹ́rú ẹ̀ kì í mú káìlà gbogbo ẹ̀kọ́ ló máa rò. yọ bọ̀ lọ́wọ́ ẹlòmíì. bọ̀ tẹ́mi bá ń rò lẹ̀ bí ìgbà tí fáànù bá ń yí ni máa fi kankan rò lẹ̀ ó fún mi lókìkí díẹ̀ n wà fẹ́ lọ skul mà ń gbà mo ti rí pé wọ́n fẹ́ràn mi. ti dá ó ti tó. àwọn ni ọmọ ìyá ọ padà sí skul ni mo fẹ́ di èrò Ọ̀rànmíyàn Memorial Grammar School Olúorogbo road 7 Ilé-Ifẹ̀ ibi tí mo ti pàdé Gbénga Adébóyè. Nígbà tá a wọ́n bẹ́ẹ̀ àtúnjáde mo sì tún jẹ́ senior private school yẹn náà mo sì létò ṣùgbọ́n ọdún tó yẹ kí n lò kọ́ ọmọ lò ọdún mi lé kan sí torí ìwà pàǹlẹ̀ tí mo ń bá gbogbo nǹkan tí èyàn jẹ gbogbo nǹkan tí èyàn mú gbogbo nǹkan tí èyàn wọ̀ gbogbo nǹkan tí èyàn fà mo máa ń fà. nígbà náà nígbà tí mi dé ọwọ́ yẹn mo fi wo secondary school mo bá Gbénga tó wá fi mí sílẹ̀ ní kíláàsì nígbà tí mo fail so ọ̀rẹ́ wa bí ó ti bẹ̀rẹ̀ ni aṣàkúrò nígbà kó ń bẹ̀ mo tún ṣe pàtàkì ẹ̀ ní tún fẹ́ lọ school mọ́ o. Mo wá ṣiṣẹ́ pẹ̀lú Solel Brunei Nigeria Limited RCC ni wọ́n ṣe road construction company. nígbà náà Orogun làwa máa ń pè ní Sinabolẹ̀. As an account clerk in the read account wọ́n kàn fún mi bẹ́ẹ̀ ni mo kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́ alàgbà Síkírù Adésíyàn àwọn ni mo bá ń bẹ̀rẹ̀ náà fún mi síbi kan bẹ́ẹ̀ tán pé ní home remittance àmọ́ bá wọn gba fisa gba nǹkankan ìwọ̀n àmọ́ nǹkankan 2+2 19 ní gẹ̀ẹ́ mi ò mọ̀ sí rárá. Nígbà mo fẹ́ ilẹ̀ ńgbà mo wà secondary school náà arithmetic ní jẹ́bẹ̀ mo máa ń sáà ní so ń gbọ́ oṣù mi ǹjẹ́ mi ó máa ṣiṣẹ́ lọ báyìí ẹ jẹ́ kúkú lọ sí school kí n lọ kàn tí ń bẹ lára mi ló wá gbé mi dé NC Ọ̀yọ́ ibi tí mo ti obtain national certificate in education níbẹ̀ náà mo tún yà pátá náà ni ọ̀tọ́rọ̀ bá ti dá kò lè change wa ó lè ní kọ́lọ́ máa fi kún ọ̀rọ̀ wa ìran wa máa ń so níjà àdì ó lè nìkan la lè jà tó lè ràn jagunjagun níran wa so mo kúrò ń bẹ̀ yẹn again mo wá ń wáṣẹ tíṣà káàkiri ní secretariat yẹn ẹrù bẹ́ẹ̀ mi mo dábẹ́ lẹ́yìn tàbí mo ní. bẹ́ẹ̀ bá ń lọ ọbẹ̀ jojoojúmọ́. everyday níjọ́ tí wọ́n fẹ́ gbà wá wọ́n ti ń fún wa ní appointment letter nígbà tó kan àwọn bíi mẹ́rin kan wọ́n máa ní gọ́fúnà sọ pé àti gba àdìbò kan cancel ẹ̀ níbo mo bá bẹ̀rẹ̀ sí sun ẹkún lọ sókè ẹ gba ẹ̀mí ni ẹ bá mú wo èmi bíi bẹ́ẹ̀gẹ́ àṣebi tí kálukú ọba dé ìrìn àjò rẹ lé lọ́tìkọ̀tìkọ̀ kó tó débẹ̀ yóò àmọ́ lérò pé ó ti tán
èmi rò pé ó ti tán ni o because mi ò rí sí gbogbo ẹgbẹ́ mi wọ́n ti fix sí school anyway gbogbo ìrìn àjò mi nígbà tí wọ́n gbà wá láàrin oṣù mẹ́ta sí náà mo tún lọ mò ń bọ̀ máa yẹn wá kí n má wá mọ́ o ìyẹn lọ́wọ́ bíbí nínú nǹkan ni gómìnà tó ní ká máa gbà yín síṣẹ́ what's the problem. wọ́n ti gbẹ́ tí wọ́n fẹ́ gbà. mo wá sọ nǹkan fún máa mo ní wà á máa pàdé mi náà bí tó ga láyé mo sún kókó wájú ẹ̀ níjọ́ yẹn ni mo decide pé mi ní ṣiṣẹ́ ìjọba láyé ọlọ́run dẹ́ gbà fún mi nígbà tó yẹ pé tẹ́yìn náà mọ̀ ni pé ẹ̀bùn kéékèèké bí ẹ̀bùn ewì ọlọ́run fún wa ní ẹ̀bùn yẹn ká máa kéwì lọ́tún ká máa kéwì lọ́sí káàkiri o tó wà ń bẹ akọrin ní àṣegbàṣàwọ ni bẹ́ẹ̀ náà ṣe lẹ́bùn tí ọ̀tá dé tó tóbi lónìí ọlọ́run nígbà so bí mo ṣe ṣe títí ń bẹ̀rẹ̀ nìyẹn so at the end of the day n ò ríṣẹ́ mo sì rán kéwì mi káàkiri iṣẹ́ olúyọkọ tá a máa ṣe tá ń pè ní MC job olúyọkọ náà bàbá wa máa ń pè tàbá lọ wọn máa ń sọ̀tún wa ni wọn à ní pè wá síbi ká ẹ láfẹ̀ẹ́sà ẹjọ́ ẹ lè fún aláyè láti kéwì bẹ́ẹ̀ wọn ní tí wọn orúkọ rẹ wà núwèé kò sí bẹ́ẹ̀ dàpọ̀ ayé ẹni tó bá wá jẹ́ MC máa bẹ̀ pé jẹ́ ń kéwì ìṣẹ́jú méjì kí n kàkẹ́ èmi ò gbà fún mi èmi ò ní gbà fún mi títí tí ẹnìkan fi wá lóde kan Ayọ̀bámi Gold and Company ní òkè àdúmọ̀tàlà ó ń ṣènáwó kan nílùú kan lọ́nà Ọ̀yọ́ mẹ́ bóyá fìdítì mo gbọ́ pọ̀ fẹ́ ṣènáwó wọ́n àpé mi ó mo bá lọ wọ́n ti sọ máa lọ bẹ́ẹ̀ sí ẹjọ́ sá MC ní sinapé wọn bí ọba ń sọ̀tún mi mo kó mẹ́ mo á lọ ọ̀dọ̀ máa ní gẹ́gẹ́ Ayọ̀bámi àánú ò tí ì tó mú alàgbà Sunday Ayọ̀bámi Ọláòtí èèyàn mi dáadáa ni wọn ìtàn kan tó nìyẹn ní abalabe kan wọn ètò bá ń dáadáa gbà náà mo ní èmi ní àwọn fámìlì ìyàwó ni kí n wá kéwì bí. láìsí ìjọ pé fámìlì ìyàwó sọ kankan. wà nínú pọ́nrọ̀ pé ọba pẹ́ ń sè pé ẹ fọkọ wọn sọ láti ilé àná ni o bẹ́ẹ̀ lẹ́rù ń bá ń pé kí ni mo parọ́ fún kọ́mẹ́dé àti jẹ́ àti mú kọ́mẹ́dé kọ́sáàdé sá so gbàtí àṣemọ àyẹn náà ń kéwì ní olẹ́mùsì tó tún kéwì kọ́ gbá yìí kankan o. bọ́ọ̀dù ó ṣe sẹ́yìn àmàjà méjì pọ̀. nígbà mo gba microphone ó ní ìṣẹ́jú márùn-ún náà fún ọ òun náà ní dáa nígbà mo bẹ̀rẹ̀ mo sì lo 25 minutes. àwọn èèyàn ọ̀fẹ́ kọ́ tán mọ́. wọn fẹ́ tán mọ́ torí mi ìpìlẹ̀ kúkú kọ̀ kankan lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin náà ní làbíjọ so bẹ́ẹ̀ yẹn títí lọ́wọ́ àti pé mo á ti kéwì lẹ́ntì ẹ̀ irú bàbá wa Ọlọ́runwájú Adépọ̀jù mo bá wọn bẹ̀ ni wọn àgbàlagbà ni wọn bá wa kéré bọ́ọ̀tù ẹ̀bùn yẹn ń bẹ lára mi bàbá túbọ̀ sọ́ọ́ dàpọ̀ abẹ́ adémọ́lá adéyọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà adébáyọ̀ àrẹ̀mú ẹ̀gẹ́ kága alẹ́gẹ́ ọ̀ngọ́ ẹ̀gẹ́mẹ́ngẹ́ bọ́sẹ̀ lákínládé ìbò àwọn èèyàn ńláńláńlá Wálé Hasan ni mi ò bá ń bẹ̀ ìrọ̀sẹ̀sẹ̀ kówé mi bá wọn ìrọ̀sẹ̀sẹ̀ kówé mi bá wọn so wọ́n ṣàjọ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mẹ́ ń lọ ń bọ̀ mọ́ ń lọ mọ́ ń bọ̀ ni mò ń rìn náà rí bí wọ́n ṣe ń ṣe wọn ò lé mi ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo lò lẹ́ǹtì láì gbá sílẹ̀ kan. ẹ̀jẹ̀ ń baláyà ńkọ́. ṣé àwa náà tá a tún kọ́ ẹ̀kọ́ ìbéèrè kọ́. ẹ jẹ́ kí ọkùnrin kó ṣe. kó ṣe bí oṣù mélòó kan. ètò mẹ́jọ ní mẹ́wàá ẹ jẹ́ kó ṣe tẹ́nìkan bá ti lọ leave wọn á ní kí n try o tí n bá try yóò dáa tẹ́lẹ̀ bá lọ ló jẹ́ pé tẹ́ èdò nídàárọ̀ tí n bá ń ṣètò tẹ́nìkan bá ń ṣètò tẹ́ bá ní ọlọ leave tí n bẹ gba program kò tó ká padà bẹ́ẹ̀ mọ́ pọ̀mí náà mọ́. ogun sí kọ́. nígbà yẹn bá tún ṣe dáadọ́ nígbà tí bàbá mi ẹ̀gbọ́n mi mẹ́tọ̀ mi Yẹmí Ògúnyẹmí Yẹmí Ògúnyẹmí tó dolóògbé wọ́n ní kí n relieve wọn sì kú wẹ́rẹ́ ńgbà ó tẹ̀ wọ́n díẹ̀ so máa lọ bá bọ̀dá wọ́n ní kí n máa ṣètò yín lọ fún bí oṣù kan. ṣé yọ̀ǹda o. ṣé yọ̀ǹda wọn láwọn yọ̀ǹda mo bá pò mo á lọ èmi ò mọ̀ pé ewu bẹ́ẹ̀ mo ní ọ̀gá ní àwọn yọ̀ǹda o pé ká máa wọ́n ṣe lọ́lẹ̀ ti Ìbàdàn ni. ní Báyọ̀ Sàndá ọmọọba ọlọ́nfọ̀ọ́mù kẹ́ alẹ́ yọ̀ǹda àwọn aláni kò ní ìdáhùn máa lọ lé máa mi wọ́n ní wọ́n ṣètò èmi ò lè ṣe bọ̀dá mi ní àwọn yọ̀ǹda o. iléeṣẹ́ ní kí n máa ṣètò lọ bọ̀dá yìí pàṣẹ náà láti fi dẹ́yìn àbí àwọn gbádé àlè wà ń bẹ̀ bàbá ògùnkà kílábí wà ń bẹ̀ ń gbà yẹn àwọn èèyàn ńláńlá yẹn mú ìwọ̀n Látúndé wọ́n pọ̀ mẹ́rin so wọ́n sà ní kí wọ́n tún wá ṣe meeting kan pẹ̀lú wọn nàbà ní Mr. Gbadé àlè wà dẹni wọn ní pé ga o lè gbé program yìí heavy jù ẹ lọ you are very young meanwhile mo ti decide pé máa ṣe nǹkan tí wọ́n ṣe ń gbà nàbà ní kíní kan gan múlá wọn ní wọn lọ kó gbogbo question táwọn bọ̀dà tí bọ̀dà ń lò wá so kí n lọ study ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan mo ní mi ò nídìí question kankan bí o
tẹ́ bá pẹ́ bá. ó kọ́ gá tí ń wà ń gbà náà. mo ní question tèmi ni èmi ó máa gbé o mo sì lè rántí question àkọ́kọ́ mo tí a bá rẹ tó gbà ń bì ẹ má jẹ́ ń ṣètò n tó wá sọ́dọ̀ mi látọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀sẹ̀ kúdúrú ọ̀yọ́kẹ́ ọ̀nà gbàlàjà ó sì dìkà rẹ̀ wọ́n wòran lójú. pé kí wọ́n sọ̀túnmẹ̀. mo ní wọ́n sọ̀túnmẹ̀ yín gan tẹ́ ẹ wà níjọ́ náà lọ tẹ́ ẹ wà ní ẹ sọ gbogbo wọn wò mí báyìí wọ́n ní another one mo ní kí ló bọ́ sọ́dọ̀ tí òró tó mú ìwọ̀n àti ìparí ẹ̀ wọ́n ní abẹ́rẹ́ mo ní ìparí ẹ̀ o ẹ̀jẹ̀ ìparí ẹ̀ o kí ló bọ́ sọ́dọ̀ tí òró tó mú tó bọ́ sọ́dọ̀ tí òró sọ́rọ́sọ wọ́n ló ṣe báyìí GM ní ẹ jẹ́ kí wọ́n lọ bẹ̀rẹ̀ program ní next Saturday mo ṣe kú mẹ́nu tí n bá máa lọ ṣe program náà all the kò bá jẹ́ 1,000 questions I don't write it nù bí mo ṣe ń wò báyìí màmá ní tí mo fẹ́ wí ọmọ wá mo fi ṣe question mo ti bẹ̀rẹ̀ ń bá láyà ni. ọkà ìpè tiwọn èèyàn gbọ́dọ̀ kọ̀wé rúgúdù kan torí àjọ foríkorí náà gbà yẹn pé ká kọ nǹkan kọ̀ọ̀kan náà ó sì ọgbà torí wọn gbàgbé ijọ́ náà lọ. bọ̀dá wọn gbàdá dé inú wọn dùn pé ẹni tí ń bá wọn lẹ́rù ń gbà yẹn ni pé bóyá mo ní padà abẹ́rẹ́ ìyẹn kọ́ pé bóyá ètò bàjẹ́ pé ètò ńlá ni pé mo sì kéré láti ṣerú ètò wọn nígbà tí náà wọn ń bọ lọ́hùn pé náà wọn wá ń dùn so ni wọn dùn lẹ́yìn ìgbà yẹn wọn tún ní wọn ǹjẹ́ kí wọ́n sì padà abẹ́ kọ́ èmi dẹ̀ ti change ètò àwọn kan ṣètò ní èmi ti fún orin sí ṣé ẹ láyà o aláya ìbéèrè ẹ kíní aláya ìbéèrè ẹ kejì aláya ìbéèrè ẹ kẹta láfimọ páyà níníjọ ògùn lọ so ló ń lọ àti oríṣiríṣi nǹkan míì. àdúpẹ́ lọ́dọ̀ lọ. so. olóògbé Prince Gbénga Adébóyè lákòókò yìí ọwọ́ ọ̀tún aláàjì Gbóyèga Lawal ni a sì gbọ́rọ̀ débẹ̀ mò ń bọ̀. a gbọ́ pé ẹsẹ̀rẹ́ ìtàgé ẹsẹ̀ rí kódà tó joyè ìjọba àbílẹ̀ kan lórí ẹ̀. àgbọ̀ ọ̀jẹ̀sí ní yínú pèdèpèdè orí rédíò àti tí mò ń máwòrán a tún lè sọ̀rọ̀ yín ká wá gbàgbé orin kíkọ. Adégbóyèga Adégbóyèga ó tún ti ìṣẹ́yọ ẹgbà mi tọwọ́ tẹsẹ̀ bó o lẹ ṣe kó àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ tó sì dòun. Àjẹbí orúkọ iléeṣẹ́ yìí ni Abínibí Abínibí ni ń ta abíyàn mọ́ tí ò létí lẹ́yìn ọ̀sẹ̀sẹ̀ kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá mo dúpẹ́ dáwọ́ iléeṣẹ́ kò ní ṣubú ìbẹ̀ ní jóná láti kékeré mi mà ní primary school yẹn ni o ní ọdún kan ẹ máa fẹ́ bọ́lí àbí ẹ bá fẹ́ bọ́lí àná gbọ́dọ̀ tù àbá táìlọ́jì. mo wà ní ìpele kejì ilé ẹ̀kọ́ wọ́n á ń ṣeré kan wọ́n pè ní oníṣòwò ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ti wọ́n á yan àwọn èèyàn mo sáwọn wọn báyìí wọ́n yan ẹnìkan ní oníṣòwò ẹnìkan ní kíni mo sáwọn wọn báyìí bẹ́ẹ̀ lára ń ta mi mo ṣe kéré tó pé ẹ pè mí kí n tó fi tẹ́ ló ṣe ní ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ọlọ́dún mo wà ní ẹjẹ́ ń ṣe bí tí bàbá yẹn ń ṣe ẹ máa fún mi ní ntí máa wí ìyẹn àkọọ́lẹ̀ ti wà fún. wọ́n ti kọ́ bí tọ́lọ́ ìbò pẹ̀ script. lẹ́jẹ̀ wọn jẹ́ wọn ẹ bá gbé lélẹ̀ lọ mo lè ka balabata láàrin wákàtí mẹ́rin mo ti mọ̀ orin láti máa fi ṣe ń gbà náà bẹ́ẹ̀ni kì í ṣe bá ti sọ̀rọ̀ ní orin lẹ́bi bá mi sọ̀rọ̀ àbí ni a pè ní entertainment. ẹ bá ní kí n ṣe kí n rí mo ní oníṣòwò ní mí o arìnrìn àjò ni mo wà mo ti lọ títí mo dé Australia pẹ̀lú Amẹ́ríkà mo ti rìn títí mo dé Òkun Pupa mo dé Odò Ọya kò síbi tí mo dé o lórílẹ̀‐èdè ayé o àánú ṣe mí púpọ̀ lápọ̀jù nígbà tí mo dé lu ènìyàn dúdú alágẹmọ dára ó kújó ènìyàn sunwọ̀n ó kú wa ajá òyìnbó sunwọ̀n ó kà ti dẹ̀ ẹ̀yìn ọlọ́lá ṣe ń gbọ́ mi lọ́lọ́lọ́ bẹ́ẹ̀ yẹn àwọn tí ń fi ọmọ ṣe òwò ẹrú àti tí wọ́n fi èèyàn rúbọ tí ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ń lọ́dálé lórí gbà ní lọ́dálé lórí ní abá pàtẹ́wọ́. orí àwọn òbí ọmọ wú ni. èmi mo ṣe o lọ́dún náà ìparí ọdún èmi mo ṣe gbogbo ẹ̀rẹ́ náà fẹsẹ̀ mo ṣe máa rí pé mo máa kí ni ṣe ni mo máa ń dùn tí wọ́n fẹsẹ̀ wọ́n fi mi sí ipa kan pé kí n kó mo sáà ń ṣe títí láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo kó mẹ́ẹ̀ gbàdá tó dé ilé ìwé secondary modern school ni mo dá tí mo sọ yẹn náà
mo tún ṣe tẹ́tẹ́ àwọn olówó tí wọ́n ń lówó tí wọ́n kì í fowó mọ̀yàn láyè àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tó lọ ń ṣàánú fún tí wọ́n ń ṣàwọn ìmọ̀ wọn ẹni ẹ lówó gan bọ̀ èèyàn kí n bá jẹ òun ló wá parẹ́ ń dá oúnjẹ jẹ ni yé dó oúnjẹ jẹ ni wọn á fi májèlé sí oúnjẹ tí ń dá jẹun kì í báyàn jẹun. àbí ló bí bàbá fi kà sínú. lẹ́yìn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n nìyẹn ẹ máa dá oúnjẹ jẹ ni gbogbo tí bá ti ń dá nǹkan jẹ tí ń dá nǹkan ṣe tí kì í fẹ́ kẹ́nìkejì jẹ lára wọn yọ kábùkù so wọn wá fi nǹkan sínú oúnjẹ abọ́ rẹ̀ ló gbọ́dọ̀ fi jẹun kò ní bẹ́ẹ̀ lómi jẹun kódà abọ́ rẹ̀ wá kò lè jẹun bẹ́ẹ̀ inú ẹ̀ wá wú bẹ́ntẹ̀bẹ́ntẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àdájẹ́ àti ahun ló pa tẹ́tẹ́ mo ṣe kíní ẹ̀gbọ́n náà tó dùn ó tún mú mi bẹ́ẹ̀ mo ti pàdé ọmọ abẹ sí ń kaba àgbẹ̀tìrókò tí dákòókò sí bàbá abẹ láwò bàbá wa Ọlátúnjí Ọ̀pádọ̀tún òǹkọ̀wé ni wọ́n kọ̀wé bẹ́ẹ̀ ni lórí mi tó ní ẹ̀bùn ni wọ́n máa yọ múra sí dáadáa o bá a ṣe jáde ń bẹ̀ òun ló tún fún mi ní àǹfààní àwọn ọ̀rọ̀ ìsítí tí mo fi lọ sí NCA àtúndẹ̀ NCA náà mo dá aganjú tíátà group lẹ̀ ìgbà tí ẹ̀sẹ̀ mọ̀ mí ìtìlẹ̀ ìwé nìyẹn o ìgbà tí a rí secondary school àṣẹ ìgbà tí oh my God ní irú secondary school yẹn ewu mo máa ń ké ẹ̀kún mo sọ pé mo ti ń kéwù ti pẹ́ kó tó di pé mo lọ síbẹ̀ yẹn ewu ní kíkéré àì tí Gbénga èmi mọ́kọ́ Gbénga Adébóyè léwu bẹ́ẹ̀ ni kò kéwèrè mo máa ń gba ìlọ́dọọdún ó wá ní kí n kọ́ ní ewu yìí òun fẹ́ mọ̀ mo sọ pé mo ń kéwì ó ní òun náà fẹ́ mọ̀ kọ́dà Ìjàsà báyìí ni ohun òkè ohun lẹ̀ ohun àárín mo wá fún ní ewu àkọ́kọ́ mo ní kọ́ lọ rán èyí sásọ o. ó jẹ́ mi pé kọ́ lọ mọ́ kàdé kọ́ lọ mọ́ wò dáadáa ni kọ́ ha sórí. ṣé mo lè rántí ewé ayé dojúrú ẹ ò rójú ayé ìgbáyédà ẹ ò rójú gbà oko tó ti ń jágún ò jágún mọ́ ọ̀gẹ̀dẹ̀ títí ń sàgbàgbà wẹrẹ ní so ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀ rílẹ̀ mo ṣe pé lọ́jọ́ ọjọ́ sí eku ń bọ́ bàbá rẹ nínú igbó kọ̀ǹkọ̀ ń bọ́ bàbá rẹ lálẹ́ odò ọmọ adárin wọn ń bọ́ bàbá wọn kíní kan kò jẹ́ ó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so nígbà tí ń gbé fún Gbénga pé kó ké níbi tá a lọ tí èmi lùlù èmi ní orúkọ mi wà lórí ìwé láti kéwì mo ṣe pé Múkálà làwà mo ní kọ́ jáde mo ń lùlù wọn gba Múkálà làwà kọ́ yìí ń gbọ́ bẹ́ẹ̀rẹ̀ ìwé wọn gbàgbé Múkálà làwà ó ké kọjá tí mo máa ké wọ́n mọ̀ kọjá tí mo máa ọ̀pọ̀ àwùjọ tí mo pa lọ́dọọdún. ìbẹ́ ìjọ pin náà ni. bẹ́ẹ̀ ni làbá kún bẹ́ẹ̀ ó ní mo ní ọ̀ máa kéwì lọ́dọọdún báyìí ó ní sílẹ̀ òótọ́ mo ní bẹ́ẹ̀ ni èmi ò máa lùlù fún ọ bá a ṣe máa bọ̀ owó ọjọ́ náà tá a pa gbálẹ̀ fẹ́fẹ́ láti náà. gbálẹ̀ fẹ́fẹ́. tá a bá kú ní rosẹ́mù yẹn ibi tá a ti ń lọ kéwì yẹn ni University of Ife kẹ́tì di Yorùbá yẹn ibì kan tá a dàn máa wà báyìí ní Awólọ́wọ̀ ọ̀rọ̀ so ibẹ̀ ni nígbà tá a pa àpawọ̀ nǹkan ọ̀nà náà lọ́lọ́ já Iléṣà rosẹ́mù yẹn lọ́lọ́ já Iléṣà gbálẹ̀ fẹ́fẹ́ wá ó jìnnà gan agun kẹ̀kẹ́ lọ ní ẹsẹ̀ láàrin bọ̀ gbogbo wọn ńlá fi jẹ òkété jẹ ẹpẹ kan gbálẹ̀ fẹ́fẹ́ gbogbo owó èèyàn náà ni ọgbà fẹ́fẹ́. ọgbà fẹ́fẹ́ ilé o so ìyún ti wà lára mi nípa yẹn nígbà tó wá di pé àtúwà kúrò táwọn wáṣẹ káàkiri mo sọ pé wọn mi ṣe ń bá ṣiṣẹ́ kan mọ́ pé a máa bá yẹn ṣiṣẹ́ iṣẹ́ ìjọba àbí nǹkan kan náà àfi tí ó bá jẹ́ iṣẹ́ àdéhùn mo bọ́ lọ́wọ́ mi sọ ló sì gbà fún mi ló fi jẹ́ pé ẹ̀ máa rí mi wọlé iṣẹ́ rédíò káàkiri tẹ́ máa gbóhùn ẹ omi wà bí náà bẹ́ẹ̀ nítorí pé ọ̀rẹ́ lájọ́ àwọn àti màdó túùpù jẹ́lẹ́dẹ̀ ẹ̀nà tó jẹ́ lójúmọ́ la fi wú ẹ̀wọ̀ ara lójúmọ́ la fi kése pọ́ńtà dé pọ́n èmi àti yín kìí ṣe pé alẹ́ àná ni. a máa sogún ọdún. sọ bí mo ṣe ń ṣe nìyẹn títí tí mo wá fi àwò pé kí ni kí n ṣe òwò Ọlọ́run gbà tí n ṣiṣẹ́ ìjọba báyìí nísìn mo fún mi lówó lẹ́yìn tí mo kàn náà lọ mọ́ gbogbo ètò dẹ́ ń wò kọ́ bọ̀ ẹ̀mbálẹ̀ àti òfin mi ní òkìkí yẹn kọ́ bọ̀ mi ò rí gbà. gbogbo ẹ̀ lè mímọ̀. lè máa sọ fún àwọn ọ̀dọ́ tẹ́ pé tí wọ́n bá ti dé owó nìkan náà fẹ́ tẹ́ bá ti débẹ̀ owó náà ń wá ṣiṣẹ́ dá àyè kan òótọ́ ayé ti yàtọ̀ nǹkan ò rí bó ṣe rí gbà yẹn bọ̀ síbẹ̀síbẹ̀ nǹkan ń dá sí náà ni kì í ṣèjọ́ tá a bá gùn láàkànrún kì í ṣèjọ́ tá a bá farapa lè bọ́ sàn kì í ṣèjọ́ tí omi bá kán lójú náà ni tí a sunkún sí ó sì wáyé no. ẹ ti dá méjì náà béèrè bẹ́ẹ̀ ṣe dòṣèré bẹ́ẹ̀ ṣe dẹ́n tí ń pè mí bọ́ọ̀ wá ní ti orin kíkọ ṣe wáyé. tòṣèré ọmọ tó gùn jù bá ń lọ pé ẹni mo jẹ chairman bì kan. bẹ́ẹ̀ ni. nígbà tí ní àkókò ANTP wọ́n wà tampan yakuru mbẹ bọ̀ kún tó yakuru mbẹ mo wà ní ANTP mo sì jẹ chairman local government Ìbàdàn North East
ìgbà tí wọ́n tún tí ó tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo tún jẹ́ national liaison officer ANTP, mo jẹ́ PRO ANTP nígbà tí àwọn tún wá ya assistant officer ní national yes pẹ̀lú Délé Odùlé nígbà tí wọ́n wà ní president. So a ti ẹ̀ gbọ́ pé ó rẹ Délé Odùlé ọ̀hún báyìí kọ́lọ̀ ọba. Délé Odùlé kọ́ ọmọkúlódò ló rẹ̀. Ògógó bẹ́ẹ̀ ni Ògógó. Péré lolongo Délé Odùlé lẹ́njí. Péré náà ni ó sì máa jẹ́ Ògógó náà ọlọ́ọ̀bá yọ̀ọ̀bá ni fún ní àlàáfíà. Ìpọnà ń pọ̀ ṣáà máa sọ̀nsọ̀ ni. À ń bọ̀. Asájẹ. Bọ́ọ̀ ni torí ti a mú torí mọ̀ mọ̀ pé lọ́dún náà. Ní ti sọ̀rọ̀sọ̀rọ̀ náà mo jẹ chairman. Bàbá bẹ́ẹ̀ ni mọ̀mọ́. Mo jẹ BOT for 8 years. Ṣé bá wà náà la dá ẹgbẹ́ pèdèpèdè nígbà náà tá à ń pè ní Arad Frep. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú gbogbo wa àti. Lẹ́ǹtì ń bẹ̀ náà ni. Àti gbogbo wa o àti Gbẹ́ngà Adébóyè. Nígbà yà la kó lọ ọ́fíìsì ọ̀rẹ́ wa tí ń jẹ́ Ológbòjò. Bẹ́ẹ̀ ni ní Kùmásí. Bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti ń bọ̀ ti pẹ́ àti ń bọ̀ ti pẹ́ ń bọ̀ yálà Láàjì Gbẹ́ngà làwọn á bá mi ní ọ́fíìsì ní Àlíwò Báyọ̀lé tó bá di ní ọ̀la mo ń bọ̀ àṣẹ practice orin mo ní ó kíni orin tí mo mú wáyé kí lórúkọ rẹ̀ kọ́lọ̀ bá ní foríjì ẹgẹ́ ni mo fẹ́ kọ́ máa lù fún mi kò tí ì dọ̀dọ̀ Ayéfẹ́lẹ́ ń gbà ní. èmi mú fún gbogbo nílùú tí Ayéfẹ́lẹ́ ń lò lẹ́nu. ẹni mo fẹ́ kọ́ máa lù fún mi mo ní sọ́mọ eléyìí sí màlúùlù ní sọ́mọ eléyìí sọ́ sí màlúùlù. ó sì máa fún mi. mo Láàjì Gbẹ́ngà làwọn àlè kọrin ìmọ̀ torí ìgbà yẹn lọ́hùn Láàjì bá gba jíǹgù kan nǹkan kan ni mo bẹ̀rù Láàjì Gbẹ́ngà làwọn àṣì nígbà tí ò tí ì sí àwọn effect tá à ń fi sí jíǹgù láyé òde òní tá à ń pè ní analog ìjọun tá à ń lò ohun tó o bá fi gbé jíǹgù jáde náà ni ó bá jáde ṣùgbọ́n tí pèdèpèdè mi ò sọ láàrin ìṣẹ́jú mẹ́ta Láàjì Gbẹ́ngà làwọn ò sọ ìṣẹ́jú kan kò sí pé wọ́n lọ́gbọ́n tí wọ́n dà sí o afẹ́rẹ́ mo gbé fàlàjì lórí yìí. Àánú Ọlọ́run. Ṣùgbọ́n gbàtọ̀ wá yàtọ̀ wá di pé àwọn análọ́ọ̀gì lọ ayédáyé tẹlẹ́lẹ̀ ìbòyí digital ọba àmọ́ kàkó èmi lágbájá bí wọ́n bá so pọ̀ gbogbo eré tó ọba fẹ́ kọ́ sáré. Ó ti sọ àwọn. ẹnìkan lè kọrin ó lè kọ orin kan. Bẹ́ẹ̀ni tí ó sì ní fojú kọ́ lù iná ni ó gbé. Ṣùgbọ́n gbàtà ń wí Láàjì bá gba jíǹgù Báyọ̀ lọ́yà mi gba jíǹgù wá kọrin sí èmi sì ni mo ti kó onírúurú orin lẹ́yìn àwọn pápá lolo ìkan bẹ Alẹ́sìn lọ́yẹ kẹ́ndẹ́kan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ní tiẹ̀ ṣe ń gbà yẹn Alẹ́sìn lọ́yẹ sọ̀rọ̀ gidi ẹlẹ́sìn nígbà bá kọ́ mú ìwà Àjàní yóò gbé yóò lùlù àárọ̀ra wa sẹ́yìn Láàjì ó bọ̀ síwájú láti fọ́ ìṣẹ̀ àdúpẹ́ gbogbo ẹ̀ ti wá dẹ̀rọ̀. Olúwa ṣeun. Láàjì bá bẹ̀rẹ̀ orin tá à ń wí ayé sì tẹ́wọ́ gbà kí ló dé tẹ́ ẹ pa orin tí pàápàá jùlọ orin sáà. báà mi ni mọ́kọ́ mọ́ ni ó nídìí nígbà tí mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀ bí ìgbà mo ti mẹ́kàdé ẹni mọ́kọ́ ṣàwó kan tó dùn dáadáa bàbá ò tí ì dá sí mi bẹ́ẹ̀ mo orin yẹn abọ́dé mẹ́ka oyin ni abọ́dé mẹ́ka ijó ni ijó àti ìlú bẹ̀sìn jẹ́ aṣọ kan bẹ́ẹ̀ tí ma dúná yẹri yẹ mo tún lẹ́nu kan tó wọ́n mọ́ kọjá mi kí ni àdèdè ní àṣẹ lè kí ni aṣọ àti 1994 mo mú lọ Mẹ́kà ilé tó ń wọ̀ ní ọlọ́mọ sànú wọ aṣọ ń bú yẹri yẹri ni bí ọba ni mi lẹ́yìn tí ètò bẹ̀ la lò ní studio 3 níbi tí a ti sẹ́ ń bá láyà dáadáa. So mo ń kọrin yẹn nígbà tí mo wá tó wá dábàá mo ti sàn mí náà tọ́jú ọ̀rọ̀. ìkan tiẹ̀ lágbára ń bẹ̀ tí alágbára ò sí níbi kan tíráàkì yẹn ó yẹ kó tó jáde. orí yẹn gan ni bàbá ti sọ pé mo máa lọ fún bàbá mi ẹ bá mi ṣàdúrà sí orin wọn lórí kan wọn dẹ̀ ní tape kan crown ni ó tó báyìí wọn kàn kébọ̀ nígbà tí wọn fi gbọ́ táwọn sọ̀rọ̀ èmi náà bàbá mi mo bẹ̀rù wọn tí bí wọn ṣe fẹ́ràn mi tó tí wọn máa bá awé tó bẹ́ẹ̀ mo tún ṣe bẹ̀rù wọn tó. ó ṣe yẹ kó rí nù ló jẹ́ kó dáa fún mi tó. bẹ́ẹ̀ ni ní bá ní orin ìdá Gbẹ́ngà mọ́kànmọ́ mo bí ẹ sọ̀hún bàbá ẹ̀ fẹ́ kí ọkọ̀ fẹ́ ń mẹ́kẹ́ wọ́n ní mo fagídí torí tẹ́ máa bá sọ̀rọ̀ àti sọ̀rọ̀ mo ní ẹ̀sà kí ló dé sà mo ní passion fún mi wọ́n lè wọ́n ní jẹ́ passion mi tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe
tí mo dẹ̀ nígbà kó máa mẹ́kẹ̀ ń bẹ̀ wọ́n náà ti sọ ìgbà rẹ̀ sọ́dọ̀ mo ní kò yé mi Yorùbá yẹn wọ́n ní Yusuf Ọlátúnjí wọ́n náà ti bá sẹ́dá yìí kan ẹ̀ ń bá ń kọ́ òfin sìn wọn ni. àfi tó bá jẹ́jẹ́ rẹ̀. kò bá ẹ̀jẹ̀ rẹ̀ gan tí ń kọ́ rẹ̀ kò ní ṣe rẹ́kọ̀dù kó tà o ẹ̀ lọ́ wádìí wò wọ́n ní so mo ní bọ̀ tèmi yàtọ̀ sí sakara náà ló pé àwọn bá mú kó sakara ló kù so mo bá ní mo ti gbọ́ lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣe míì náà tí ò wá jẹ́ bẹ́yẹn tó jẹ́ jùjú international strings tí mo kọ́ bí jùjú. èwo ni mo tàn bẹ́ẹ̀ bí òǹgbà náà lọ. mo ṣe kan dandan búlà mo sáà ti gbogbo ẹ̀rọ síbẹ̀síbẹ̀ orin mi kò kí ń tà màá ní àbí tí bàbá yẹn sọ ni ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wọ́n wá tún pè mí pé ọ̀rọ̀ rẹ ni wọ́n máa sọ ọ́nbẹ̀ láyé ẹ̀ àwọn máa tẹ́rí àní ṣiṣẹ́ ọ̀sẹ̀ o ẹlòmíì ò ní mà ọjọ́ ti pẹ́ yọ ọ́ dẹ̀ wojúmọ́ kankankankankankan sẹ́yìn nígbà tí akọ́jọ́ ń sọ̀rọ̀ dáńsẹ̀ ẹ lẹ́tẹ̀ wà lẹ́fàṣẹ́ ẹ stand out ẹ ti mọ̀ pé n tẹ́ ẹ ṣe làlàyé ní kọ̀rọ̀kọ̀rọ̀ yóò débi ògo tó nípa Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jábọ́ sẹ́rí ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀dá lórí iṣẹ́ àṣelà ẹ̀dá kéèyàn má sọnù látàárọ̀ o kí rìn rẹ̀ ọmọ bà pẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ǹjẹ́ àlè láti alágbára ò sí nǹkan. alágbára ò sí níbi kan àyàfọ́ Ọlọ́run olówó kan ò sí àfẹnitọ́ Ọlọ́run bá fún ọlọ́lá kan ò sí àfẹnitọ́ Ọlọ́run bá fún ọlọ́mọ kan ò sí àfẹnitọ́ Ọlọ́run fún bí onímọ̀ kan ò sí àfẹnitọ́ Ọlọ́run fún láyọ̀ má wo wá kókó máyé nígbà tó jẹ́ pé gbogbo nǹkan lómi ata ó ṣe kó wàhálà kúrò lọ́jà tó jíjó ògbó ìgbà orí apàrònú rẹ̀ sẹ́ni bí àwọn èèyàn jó yun lọ bá ṣe débi pé ẹ má sì mí gbọ́ wọ́n kàn rí àwọn èèyàn bàbá tó lè mọ́kàn kéré mọ́ mo ti yọ ti lọ torí ìyẹn èyí ṣe ti Yusuf Ọlátúnjí àlejò mi lẹ́ẹ̀kan sí yẹn Alhaji Mikael Adégbóyèga Lawal èèyàn gbòòrò àfájá ẹ̀yin gẹ́gẹ́ bí olùdámọ̀ràn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé lórí ntọ́jẹ máa ṣà ṣé kì í tún jẹ́ pé ẹ ti mú sèlú mọ́sẹ̀ pèdèpèdè báyìí. tá a bá pè lẹ́gbọ́n yẹn láti bẹ̀rẹ̀ ayé tí Ọlọ́run wá ní òun rìnnà rí yàn lórí tí ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ àṣelà rẹ̀ àfi kó máa dúpẹ́ kí ni ìbéèrè yín. pẹ́sẹ̀ ẹ̀ ti di olóṣèlú báyìí. olóṣèlú lẹ́yìn gan-an bẹ́ẹ̀ ṣe jókòó yìí. ẹ sáwò. nítorí pé ẹ̀ ń bá ti níyàwó méjì mẹ́ta ńlé ẹ̀ ń bá ti níyàwó kan méjì tó bímọ ẹ̀ níyàwó ẹ̀ kan tó bímọ tó lábúrò tó lẹ́gbọ̀n ọgbọ́n ti fi ń to léhùn ó ti dolóṣèlú. inú ilé ẹni láti bẹ̀rẹ̀ òṣèlú ló ti bẹ̀rẹ̀ pé tẹ́lẹ̀ mi máa gbé igbá òun fẹ́ sòṣèlú wọn ni wọ́n wá dé òṣò níyàwó ńlé wọn èyí sábà fẹ́ ń tọ́jà pàṣọ lórí. kódà àwọn èéfín wọn jọba. kò ní lè tòlú so olóṣèlú ni mí olóṣèlú lẹ́yìn olóṣèlú gbogbo wa bẹ́ẹ̀ ni. olóṣèlú gbogbo wa bẹ́ẹ̀ ni. tó bá wá rí bẹ́ẹ̀ á ràn yín sí gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ á dúpẹ́ títì tí wọ́n ṣe ẹ rí i pé tá a bá ń bọ̀ láti géètì lọ́hùn téèyàn èdè Ọlọ́run dá yìí kò lolo ọkùnrin ṣe gbẹgẹgbẹgẹ lásán bí kankan kò lolo ẹ bá ní dúpẹ́ lọ́wọ́ wọn pé a máa rírì wọn o. àwí bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé. àmọ́ tá a bá ti wá yà níyànà success téèyàn lọ sí ọ̀nà olódó wá sọ́dọ̀ wa ń bí bó lẹ ṣe rí bẹ́ẹ̀ ń bó ṣe rí gbàtẹ́ bó. ijó oríṣi mẹ́rin ni mo jó ijó Haruna Ìṣọ̀lá mo jó ti Yusuf Ọlátúnjí mo jó Dàpọ̀ Àlà mo sì jó King Sunny Adé. kò rọrùn fáwa láti dọ́dọ̀ gómìnà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ olùdámọ̀ràn nípa ń tọ́jẹ másà fún gómìnà ẹ bá ní jíṣẹ́. ohun tó kù lókè tí ó ta sọ ṣá o ó sì tó aṣọ ọgbẹ ntẹ̀mí mọ̀ ni pé tí ìwé gbogbo ilé ìbá ti dọ́dọ̀ wọn tẹ́yìn náà ó sùn nípa ntẹ́pẹ́lẹ́ tí àwọn aláṣẹ àdúgbò tí ìjọba ìbílẹ̀ tó wà ń bí kí ni ìjọba ìbílẹ̀ ìfọ̀ọ̀sì. Lágelú ni Lágelú West. gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú náà ni wọ́n mọ̀ tí wọ́n ní kí wọ́n tẹ́ pẹrẹsẹ rẹ̀ sí gómìnà sọ pé kóun tó lọ pọ̀ àwọn iṣẹ́ àkànṣe ohun ló wọ́n parí. ẹjẹ apátọ fún mi ẹjẹ apátọ. mo nígbàgbọ́ pé
yọ kàn bí iná kan tó lọ ẹ ń bèrè kankan lọ́kàn pa pé ǹjẹ́ mo ti di ìyẹn Mákindé báyìí. bẹ́ẹ̀ ni. ẹyẹ kan lọ sọ̀rọ̀. báwo ló ṣe wí. ojoojúmọ́ orí ilé bàbá olówó ní ọ̀sán dùn sí tí wọ́n máa ṣàdúrà tí wọ́n máa ṣàdúrà àwọn ẹyẹ yòókù wa ń bu wọn ní kí ní sì wọ́n dáadáa yẹ ẹ̀yà tó ń ẹyẹ kórì ẹyẹ ìwé tó ń pariwo ó níbi tí wọ́n ti ń fún mi ní ọkà bàbà àti àgbàdo láàárọ̀ ó ní ìmọ̀ àǹfààní rẹ nìyẹn tó ń fi kú ni ibi tá a bá ti rí jíjẹ mímu a gbọ́dọ̀ dalẹ̀ ńbẹ̀. Ọlọ́run ní jẹ́ bí ọba ìyẹn dúró bá ọ̀rọ̀ àṣà tí wọ́n gbé mi sí wọn sì mi gbé fún síbẹ̀ nígbà tí mo ṣe nǹkan kan cultural legacy 2026 mo ṣe gbé sọ́dọ̀ ọ̀gá ló buwọ́lù nígbà mo dẹ̀ ṣe gbogbo àgbáyé ló mọ̀ wípé mo dán nǹkan wọ̀ àwọn kan tá a ti gbàgbé bí pé àṣàlẹ̀ yẹn gbé lárugẹ ń bí èmi ò wá ló ń bẹ aṣọ nìkan mo lọ síbi oúnjẹ àìsàn tó gbáyé kan ìdààmú tí ń dààmú àwọn èèyàn nínú ayé nínú àgọ́ ara òní Fọlákúfọ̀dúnlọ́láńdé táwọn èèyàn tí ò tí ì tógójì ọdún ti ń jáde láyé dá ti ń kú àwọn ọmọ ọgbọ̀njọ́ mi ọdún mi ti kú ẹ̀sìn ráà bàbá tí wọ́n pẹ́ ń jọ̀hún gbogbo tí jẹ́yìn ọpẹ́ láyé òjò jíjẹ lọ nǹkan jíjẹ àti mímu kákíyèsí èmi wá ṣe àgbékalẹ̀ gbogbo tí wọ́n pè ní oúnjẹ téèyàn jẹ tí itri tó fẹ́ léwọ́gbó àwọn ọ̀nà ìgbà kò léwọ́gbó àpè kó ní itri ọmọ ṣe itri ẹ̀ àpè káwọn máa jẹ́ itri tí wọ́n ṣe káàkiri ó tún jẹ́ kí ìlú da ó jẹ́ kó dùn bọ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní kọ́kọ́ mọ́ pọ̀ jù nínú ara tẹ́ bá wo adìẹ tá à ń jẹ yẹn níjọ́ àwọn adìẹ tá à ń sìn eyín yín ò lè fọ́ egun adìẹ tí àwọn bàbá wa bá bẹ́ẹ̀ ni bí ó ṣe gbó kákáká torí pé ìdílé lọ́jẹ̀ dàgbà oníkíní jẹ́ ìdílé máa wá ti jẹ́nẹ́rì káàkiri lọ́jẹ̀ dàgbà so ní ìsìn tẹ́ bá lọ jẹ oúnjẹ tí àwọn èèyàn tẹ́ bá gbẹ́nu lé báyìí bí ẹyin ló ṣe ṣe tù. bọ̀ jẹ́ pabẹ́rẹ́ wọn gùn. èèmọ̀ ní tí òògùn kì í yé tí òògùn Ọlọ́run ní kí adìẹ ògùn. akọ adìẹ gan àkùkọ ó yé ní ìsìn. èmi ò mọ̀ ń pẹ́ wọn. èmi wá kó oúnjẹ bí àwọn ọba àti ìjòyè jẹ́njọ́ náà gidi ni òjòpá gbogbo ni mo lò pẹ̀lú àwọn àgbà òṣèré tó nítumọ̀ oúnjẹ bí àkà àkókò ọ̀jọ̀jọ̀ sẹ̀kẹ́ mọ́sà oúnjẹ wa náà ni àwọn nǹkan wa jọ̀njọ̀n alápà ẹ̀wọ̀n àgàn àwọn nǹkan tẹ́lẹ̀ mi ò rí inú ayé mo ṣe research mo kó kalẹ̀ báyìí hàn gàgà tẹ́ bá lọ sórí channel rẹ̀ máa rí táwọn èèyàn dẹ̀ bá mi jẹ́ tí wọ́n dẹ̀ rí pé yes oúnjẹ ó yẹ ká bí wọ́n ṣe ń ṣe akọ wọn báyìí náà ṣe ń ṣe lé ó ṣiṣẹ́ lára gan so nǹkan jẹ má ṣàpèyè mi lọ bẹ́ẹ̀ ní táìmì yẹn ni so ọ̀rọ̀ àṣà lọ bá mi nítorí báyìí tó ń jẹ́ nǹkan mìíràn lè gbà mọ̀ pẹ̀lú ìmọ̀ta ní àgbà ìmọ̀ràn ṣùgbọ́n ìfọkànbalẹ̀ ọ̀nà yìí ní agbára Ọlọ́run yóò di ṣiṣẹ́. ẹ ṣe àmín o àmín èmi náà báwọn èèyàn wọ́n máa sọ ẹlòmíà ní dókítà báwọn lẹ́jọ́ rẹ̀ lójú kò sí bí n tá a ṣe tí máa wá gbogbo tí wọ́n bá fìwé pè mí sí tàbí wọ́n tẹ̀ mí láago mo ń ṣe nǹkan báyìí o mo fẹ́ kó wá síbẹ̀ o ní ìjọra mi lójú máa wá ṣùgbọ́n tí ò bá pè mí pèsè bí yóò gbọ́ kéde lórí rédíò ṣe bí yóò ti rí wò lórí mo máa wò ní ilé lọ́bẹ̀ o nígbà pè mí mo wá yìí bó ṣe jẹ́nu torí ìgbà ẹ ṣe ń tẹ́ ẹ ṣe yìí mo rí fọ́nrán rẹ̀ lórí. o pé wọn pè é lẹ́ ń sọ bẹ́ẹ̀ ni ní òye wa ọkàn mi fò láti pè ní ẹ má bínú ọjọ́ pọ̀ lórí wa pé ẹ ń ṣe pọ̀pọ̀ sí iléeṣẹ́ lọ́wọ́ ẹ ní gbogbo ẹ ń lọ lọ́sùn ní lọ lọ́sùn kò dí mi lọ́wọ́ ẹ má bínú ẹ̀yin náà ṣẹ̀ mí kásìkò afẹ́fẹ́ ẹ̀pẹ́ tó pè mí sí 1-1 ẹ má sọ nǹkan pa ẹ sọ ẹ má gbọ́dọ̀ sọ ta ló fọ́ ìsìn kéde tá a ṣe àti ìsìn tí mo ti Alhaji Boy Galawa ó yá mo fẹ́ kẹ́ bá ní polówó ọjọ́ tá a sì dé ilé iṣẹ́ yìí ìta àti ìsìn tẹ́ ẹ ti ṣèpolongo kí ló tún wá kù. a ti ṣèpolongo pépè wá ló kù. mo ti yọ lákẹ́ tún mi ṣe akẹ́yọ̀ káàbọ̀ sórí ètò yìí Abdulkareem Ismail Awolumọtẹ àti ọjọ́ kan wà tẹ́ lọ darí ayẹyẹ tó jẹ́ pé dókítà Síkírù Àyìndé Barrister ló kó yín yọ kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. ọ̀rọ̀ ńlá mà ní nígbà tí iṣẹ́ yìí tí àwọn ọmọ wa tó ń wò mẹ́nu dígí ayé rẹ lẹ́wà ẹ̀ẹ́dẹ̀ ṣe ń rí láyé lágbára Ọlọ́run kò rí báyìí ńgbà náà wà máa fògùn lẹ́ra wá kíni o àwọn tí wọ́n tún yàtọ̀ ní tiwọn èèyàn tútù lọ́gá yín àwa yẹ hànà gidi nígbà yẹn ọkọ̀ àbá máa fògùn lẹ́ra wá kíni o ẹ má ti mọ nǹkan ṣe jẹ́ nìkan lọ́gùn dé sẹ́rí
ọ̀tá ó wà torí ìka rẹ̀ kò dọ́gba. ó ti sọ fún wa pé ìka eléyìí àtàǹpàkò bí òsè àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí bí òsè lè àlè dábẹ̀lá bí òsè lè àlè gbéyàn sí pé bí òsè lè àní màmí gbéyàwó bí ọba sí lè àní mọ̀ lẹ́nu ọmọ ní. tẹ́nìkan bá ti máa ń ṣe jura lọ ìbínú díẹ̀díẹ̀ ọmọ wà àti owú ni wọ́n fẹ́ hàn lé màgbà yẹn ni wọn ò fẹ́ mẹ́ni tó ṣe ńgbà Ọlọ́run ti kó mi yọ. Alhaji Musa Albankudi ló ń ṣe ìyàwó fàbúrò ẹ̀ Barrister ló pè ṣe sọdélẹ̀ ni. ayé sọdélẹ̀. èmi náà gbà sọ̀wọ̀ mo kí bàbá Dr. Sikiru Ayinde Barrister tó bá ti yásà wọn ní kejì yà wọn ṣe fàájì wọn lọ wọn adẹ bẹ̀rẹ̀ wọn ṣe acapella ni kéèyàn ṣe gédé òun kó tó di pé. kí ló ọmọ tí ì sìn bẹ́ẹ̀. ìyẹn náà ṣe lọ wọn kí àwọn èèyàn díẹ̀ fún ìṣẹ́jú mélòó kan wọn ní kí n go state ǹjẹ́ kí n gba máa ìgbẹ́ ẹ káalẹ́ o mo rí ẹ káalẹ́ wí gbọ́ ohun ọba ṣe jáde mọ́ káládé mo rí pé wo bí sọrùn báyìí ó ti nàró mo á rí pé bí ẹ̀kọ́ gbígbà mo fẹ́ pọ̀ ẹ̀kọ́ gbàmọ́ rí báyìí ó dé ẹ̀jẹ̀ tó ti kí kọ́tọ́ pọ̀ ó ti kí kábẹ̀ Barrister dẹ̀ rí mi ibi tó jókòó sí lẹ́yìn dákun gbogbo tó lọ ń ṣe fún màá yẹn lọ́mọ ní nǹkan dúkà kò ní bàjẹ́ àmín ọkàn dìde ni Mr. Lawa bó ṣe mú lọ sẹ́yìn ìkùlé nìyẹn ẹ̀yìn àgbo Mr. Lawa ẹ̀yìn àgbo ẹ̀ ń fún gbogbo ṣe àṣẹ ìdẹ́ran ní Mr. Lawa mi ì tẹ́ ilé sọ̀rọ̀ gan mò ń gbọ́ ni mi ò lè sọ àbá mi wọnú mọ́tò wọn wá lọ sẹ́yìn boot wọn sí boot wọn gbé pọ̀ sólẹ̀ yẹn wá wọn mú snap kan jáde white ìrìn lẹ́yìn dọ́là mi ò tún máa bẹ́ẹ̀ ní ìdárò ẹ̀ kàn sí snap ọ̀gẹ̀dẹ̀ ọmọ mi wà ń bẹ wọ́n kó kí ni ayé máa lé o wọ́n bá ní jẹ díẹ̀ náà ọ̀gẹ̀dẹ̀ wọ́n mọ ẹbú díẹ̀ wọ́n fi lé àtẹ́lẹwọ́ báyìí ẹ̀nẹ́ ka lúbúlúbú wọ́n rẹ̀ kí n fi kàn kí n gbé sọ́fù lúbúlúbú ojú ọlọ. nígbà mo ń jẹ́ yẹn ó ń dùn mọ́ mi nígbà mo gbé ọjọ́ onígun mẹ́rin táwọn ilé yé àtẹ́tí àtójú omi jáde ni wọ́n wá sọ̀rọ̀ jáde pé tí n bá ti pera mi lẹ́ẹ̀méje tí mo dára mi lóhùn kí wọ́n bá wọn lẹ́yìn stage bẹ́ẹ̀ lórí ń gbọ́ ní táwọn wíyà ara ọgbọ̀n ìṣẹ́jú kọ́ èmi tí ń léwu gàgà mo kàn pera mi ni olùkọ́ ìyá rẹ ni kí n pè máa ní gbóyèga ọmọ dúró nílò kí n sọ́kọ̀ ìyá mi fún ọkọ̀ ọ̀n tẹ́tí pọ̀ mo bá pẹ̀lẹ́ ìkíni mo dára mi ẹ̀ẹ́mẹ́jì náà ní pé mo bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ẹ̀mẹ́fọ́tì mo kàn jáde ní máa rọ bá wọn egun tó wá lé sí gan àwọn dẹ̀ ká ló lọ ṣe tó wá kẹ́ Mr. Lawa ló máa ń pè mí bẹ́ẹ̀ ṣe jẹ́ gbọ́n wa yẹn mo wá gba máa báyìí náà ti ṣe nù mo wá gba máa yìí ẹni tó wá pè mí sóde kò rí mi la bàálù dẹ̀ bẹ̀rẹ̀ rẹ títí mo fi lé o ìmọ̀ ẹ̀ bá ní irú ara ẹ̀dá wo ni ẹ bọ́lá lọ látò ní òkú ló jì lé tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ àdúpẹ́ létà àwọn ilẹ̀ sọ fún tó ṣẹlẹ̀ létà tó wọ́n ní wọ́n ti àgádágodo kan ní ẹ̀mí ọmọ adúmọ̀ rẹ̀ ṣùgbọ́n létà ńgbà tí a parí yẹn àwọn àgbà aṣá lọlé nǹkan báyìí ṣẹlẹ̀ gbà mí o mo sá ní ìyá mo sì ní bàbá mo sì ní pé nǹkan báyìí ṣẹlẹ̀ o ǹdẹ́ mi ò ní fi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ bí wọ́n ní àwọn olè fi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ kí ni táwa ló dáyìn wò. gbogbo wọn àwọn sì rìn gbà èmi bàbá jẹ́jẹ́ inú àpèdèpèdè nǹkan àgbẹ̀bọ́ ni pé bọ́yá nìyẹn tí òun náà ti lọ rè kí ọlọ́run káwọ́. ọlọ́run yìí sọ bá a ká ìgbà bá padà dé torí a pèrún láìpẹ́ yìí tá a bá ti padà dé bàbá fìkà sínú ọ sọ̀rọ̀ bí ìṣẹ́jú ẹ márùn má jẹ sọ̀rọ̀ ṣẹ́jú máa jẹ́ máa lọ. ọ̀dọ̀ ọ̀nà mọ́ kí n káàbọ̀ sí ìpele kejì ètò yìí ẹ jẹ́ kí n tó kí àwọn tó ti darapọ̀ pẹ̀lú wa Olúdáre Lálẹ́yẹ ẹ ti ẹ̀ jẹ́ kára àgbò tún rántí john ẹ máa ń ṣe kéré kan lórí àwọn ètò yín ẹ pe ìpele kan ní bàbá fìkà sínú. bẹ́ẹ̀ ni nígbà tí mo ṣe dáàyè kan tí mo tún ti yàbí ọ̀nà. ọgbọ́n yàbí ọ̀nà fún iná ni adúpẹ́. ọmọ mi ní ṣe nìsín Mr. GRA. ọmọ dáadáa sí Abdulkani Abdulrazak ọmọ dáadáa ni GRA ọmọ dáadáa ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òun ni president wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọlúwàbí ni nínú Ambrod. adúpẹ́ that's all right. kó tó di pé àwọn èèyàn máa pè. kí alẹ́ aṣọ báyìí. ẹ lé o lé o. sáré ọba alábòògùn de yàbúrí etí yìí ni. Báyọ̀ Límọ̀ ni bàbá fìkà sínú. ọ̀rẹ́ mi ò ní ṣòṣì láyé. ẹgbẹ́ mi ẹ̀ pọ̀. ò ní ṣiṣẹ́. owó kan tẹ́ ẹ ní kí n yá yín nígbà kan tẹ́ ẹ bá gbàgbé 1,200 oṣù kan lẹ dá ó ti ń lo oṣù 6 báyìí ni mo ní kí wàá gbà.
èló ló pe owó ná. ẹgbẹ̀rún lọ́nà sẹ́yìn tẹ́ ẹ gbowó ọmọ iye tó ṣé jẹ́ ọmọ ẹnìkan tí wọ́n pè lọ́lá àdìjẹ. òṣèré orí ìtàgé nìyẹn ó kí mo kówó ìdíje fún. yín náà nù bí wọ́n lọ gbowó tó kó lé lọ ṣé ẹ mọ̀ mí bí ó ti yá. tẹ́lẹ̀ ẹ̀ ní kí n yá yín bàbá fìkà sínú ṣé ká mọ̀ sóore mọ́ nítorí ìdá ọlọ́run. àti èbó wọ́n ń gbìn gan òṣèṣore. ẹ̀kọ́ ní kó pè é ṣẹ́jú alágbàdo. agbe kòkó jóná agbe gẹ̀dẹ̀ sí padò ó rírùn. ẹ̀dùn náà tẹ́ ẹ bá gbé kòkó tó bá jóná nígbà tí èèyàn ń dáná ògì tó wá ló ní kókó tẹ́yìn tó tewé fún lóhun ó gbowó tó lógì tí òun pọ́n ní kókó ṣé ẹ̀kọ́ ní kókó ṣẹ́jú eléwé ni àbẹ́jọ́ ẹ̀tọ́ tàgbà. ọ̀rẹ́ mi ò lè ṣe bí Haúsá. bóun Haúsá ti ṣe. ẹ bá dáhùn lókòwò tó bá rún lẹ́ẹ̀kínní wọ́n dá lókòwò lẹ́ẹ̀kejì tó bá tún rún lẹ́ẹ̀kejì wọ́n dá lókòwò lẹ́ẹ̀kẹta kí wọ́n tó wá mọ̀ ìyá lówó mọ́. báyà mi. ẹ̀yin èèyàn wọn ṣe gbọ́ tí bàbá fìkà sínú sọ o ẹ jẹ́ kí n ṣe ojú òpó lẹ̀ ẹ jẹ́ sí ojú àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run 0901-201-5. gbogbo wọn lálẹ́ o. èdè àtàṣà Yorùbá là ń gbé lárugẹ. ní àkọ́kọ́ mo kí òbí ìyá náà lórí èdè. tó wọn kì í yó. ẹ ṣé mo dúpẹ́. ọmọ bàbá mi ló bèrè pé ẹ ṣé mo dúpẹ́. ìyẹn náà fẹ́ ìjọba afẹ́já mo dá yín lò sá. àdàtò ìjábọ̀ ojú. abẹ́bí bí ìfìlẹ̀ mi já. ohun ìmọ̀jọ ohun Balógun èmi náà mọ̀ sọ̀rọ̀. Balógun Ọlọ́ǹdá èmi náà mọ̀ sọ̀rọ̀. ọ̀rẹ́ wa náà ń Balógun òṣèré orí ìtàgé láwọn náà nígbà náà lọ ẹ̀rọ ọ̀gá mi ní ọ̀gá pẹ̀lú Máyégún. ọ̀gá mi ní ìyẹ̀rú. ọ̀tá ń dùn báyìí kó káyọ̀ ayé ti yìí àti ọ̀rẹ́ mi mọ́ ẹgbẹ́ àti bàwá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ ṣeun gbogbo ilé ń lọ Olúwa ṣeun. àgùntàn yìí. mo fi náà ní mo ní láti ṣe lábẹ́. ẹ ṣé adúpẹ́ o Balógun tó ẹ ṣé adúpẹ́ o àmì o àmì o àmì o. Balógun ó ṣoríire. wọ́n máa ń ṣàdúrà fún yín. dọ́bù aláàjì akí gbogbo yín ẹ kú ètò ẹ ṣé pọ́sà. a sì kí ẹ̀gbọ́n wa aláàjì wa ìyẹn burú afájá àlọ́ àṣejù bá gbójú ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ ẹ kú àlejò wọn o. Yes sir. afẹ́kábínibí kí wọ́n wá wọn gbẹ́jà ńlá mọ̀ ni. pẹ̀lú àṣẹ Ọlọ́run ti bẹ̀rẹ̀ náà rèé. arọ̀ yìí aláàjì ìgbóyè gàlàwà ẹ dápẹ́ fàyè gbà wọ́ wà ẹ fàyè gbà ìwọ́ wa. kò ní há wa lẹ́nu kò ní há wa lẹ́nu. ẹ torí pé a ní ìdí yín gan. ẹ ṣeun. torí pé tí oyin bá tó wà lé tẹ wa lábínibí ògo tó máa lékún ògo. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun. a ní ìdí yín gan. ẹ ṣeun ẹ ṣeun. ẹjọ́ sọ̀rọ̀ yẹn àti aláàjì ẹjọ́ sọ̀rọ̀. a yanjú ẹ̀ lábẹ́ aṣọ lónìí láṣẹ Ọlọ́run. sọ̀rọ̀ orí afẹ́fẹ́. ẹ ṣé Ilé Ifẹ̀ wọ́n pè wá. kéèyàn má sáré bọ́jà má wọ ẹsẹ̀ ẹlẹ́sìn sáré ibi títà yìí ti yan tiẹ̀ káńdé ọ̀yàn bẹ́ẹ̀ má fi àkàbà gun tipa rẹ̀ òtò má fi ẹkẹrẹ gàgbọ́n tó o bá ní ìkó tán ìyẹn ni pé ìrìn àjò tó bá ń rìn jẹ́ kó wà nílànà tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń rí tí wọ́n jẹ́ bí entertainer yọ̀ǹda olórin sọ̀rọ̀sọ̀rọ̀ òṣèré à ń sáré pọ̀ bẹ́ẹ̀ bá sì sáré pọ̀ yóò fẹsẹ̀ kó gbà. wọ́n lọ jẹ wàrà àmọ̀kú gbì lódì fáfẹ́sẹsẹ ọ̀kánjúà. nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun tí ò tí tó lé ní ó máa ṣẹ́kù tó bá ń ṣe wọ́n lè máa gàn ọ́ àwọn kan bẹ tẹ́ bá ń bá iṣẹ́ lọ báyìí ohun tí wọ́n máa ń ṣe láti discourage èèyàn sọ́ọ̀rì pé mo fún ìbò láti mọ́kàn ẹ̀kú mi tí ó là ọ́ ìwọ ni wọ́n mọ̀ pé ibi tí wọ́n ń lọ yìí ibẹ̀ ló ti jẹ́ èèyàn ṣùgbọ́n kì í ṣe dán múra sí àdúrà tẹpẹlẹ má iṣẹ́ rẹ má bójú wẹ̀yìn má wẹ̀sẹ̀ lẹ́sẹ̀ sáré má sì nàgà mu tí pààrẹ̀ ọ̀ká tẹ́sẹ̀ bá fi yẹ̀gẹ̀rẹ̀ èèyàn tún kó ni o gbogbo òrìn àjò ẹ̀dá láyé lórí iṣẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú àkókò ṣùgbọ́n kíní kan ni ọ̀lẹ ọ̀ráyé wa ṣe iṣẹ́ dojú àmì kí wọ́n náà máa pe mo máa ṣiṣẹ́ dojú àmì o wọ́n á fàdúrà tí o gbọ́dọ̀ mẹ́kẹ́ ni ní àfojúsùn lórí n tó ń ṣe ó lẹ́nìkan tó máa jẹ́ bí aláwòkọ́sẹ̀ wà á ní nínú gbogbo òṣèlú wọ́n lè má fà ẹ́ lọ sọ́dọ̀ ẹ̀
hello ẹnìkan ti wà bẹ́ẹ̀ nọ́mbà wo làwọn èèyàn lè pè é sí ẹ fi nọ́mbà kan lẹ̀ fún àwọn èèyàn wa. ẹyọkan náà ni láti nígbà tí wọ́n gbé kíní fóònù dé níbi ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tí wọ́n ti gbé wá ẹ bá ń lo jìbìtì nọ́mbà 14 ẹlòmíràn nọ́mbà 14 hello mo ní wọ́n para rẹ̀ ẹyọkan gan àti ìgbẹ́ta 080 232 51601 080 232 51601. hello. Tàbí ìmúmú ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá múlẹ̀ tí ọ̀dá ni ìmúlẹ̀ táwọ́ kọ́ o ìmúlẹ̀ kájọ mọ́rẹ́ ni kájọ gbọ́rọ̀ ẹni yé ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún ètò tẹ́ fi ń tò mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ìyá wa Queen Abọ́sẹ̀dé Tẹ́sí Show ọmọ bàbá ọlọ́pàá Yànà Success ní Abínibí FM bus stop Ìyálóde èyí sọrun ọgọdù mo kí púpọ̀ lógo Ọlọ́run ẹ̀yìn ní balaye fọ́tò èrè ńláńlá lẹ́ẹ̀mọ́ jẹ́ o ṣẹ̀kẹ̀rẹ̀ nípawó òun náà ní kọ́kọ́ náà bí ẹ bá jíwó ṣẹ̀kẹ̀rẹ̀ gbé Olúwa ló sì pọ́n lásọ ẹ̀yin lẹ́ ṣiṣẹ́ ẹ̀yin náà lẹ́ jèrè títí gbà mí tí ẹ tún máa gbóhùn wá ń bèjì. tẹ́gbà tẹ́ bẹ̀rẹ̀ ètò. títí gbà mí tẹ́ dáadáa bẹ̀rẹ̀ ètò ní tí adéhùn bá ti. ọyọ pàtẹ́wọ́. ẹ ṣe àdúpẹ́ aláàjì.